Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́, ọ̀dẹ òdùbí, àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa. Ó ti wá fi hàn gàdàgbàǹgbà pé agbésùnmọ̀mí ò bára ìlú sí é lásán mọ́. Bẹ́ẹ̀ ni, ó ti fi hàn gàdàgbàǹgbà pé agbésùnmọ̀mí ń bínú tán ni o. Wọ́n gbọ́ pa, wọ́n ṣetán láti kojú àwọn ará ìlú. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn agbésùnmọ̀mí ò sí níta mọ́ o? Kódà wọ́n ti wà nínú àdúgbò sádùúgbò débi pé wọ́n ti ń rìn, wọ́n ti ń yan fandafanda báyìí. Agbésùnmọ̀mí ti ń rìn ládùúgbò, wọ́n ti ń yan fanda tí pínpín kò sì gbin. Ìkọ́kọ̀ ò sì ti ẹ̀yìn ẹ̀ bọ́ níbi tí ẹ wò bọ́ ṣe rìn tibọ́n. Lágbésùnmọ̀mí wá ń yan fandafanda nílùú tí ìjọba wa ò sì rí ìkọ̀kọ̀ ṣe sí i. Ó ti wá fi hàn gàdàgbàǹgbà wípé àwọn arábí wọn ò wọnú igbó lásán mọ́. Bẹ́ẹ̀ ni, ẹ wo bágbésùnmọ̀mí ṣe ń rìn bí wọ́n ṣe ń yan. Àwọn arábí ò wọ sínú igbó mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ti wà nínú stíríìtì. Ẹ̀yin náà ń fojú yín lóúnjẹ fúnra yín. Ẹ̀rí bágbésùnmọ̀mí ṣe ń yan nínú stíríìtì tí wọ́n dẹ̀ ń fi ìbọn dẹ́rù ba àwọn ará ìlú. Tágbésùnmọ̀mí ń gbébọn kiri nínú àdúgbò tí ò ṣe inú igbó. Ẹjọ́ ṣọ́fẹ́ wá pa, wọ́n dẹ ẹranko mọ́, wọ́n dídì wá ń dẹ èèyàn nínú stíríìtì ni. Wọ́n wá ń dẹ èèyàn, wọ́n wá ń pa èèyàn nínú stíríìtì, wọ́n wá ń gbé èèyàn nínú stíríìtì. Kò jẹ́ tuntun o, nígbà tí agbésùnmọ̀mí tó ti ń trace èèyàn, tó ń trace mọ́tò, tó ń trace ẹ̀ títí tẹ́nìyẹn fi délé ẹ̀, tó dẹ̀ jí gbé. Ẹjọ́ kí ló wá tún kù? Ẹ wo bágbésùnmọ̀mí ṣe yan. Ẹ wo bá ṣe yan nínú ìlú. Adẹ̀ kéékèèké, àyányányán. Ṣé lọ́pọ̀lọpọ̀ ní kí ni ti ẹ̀ mọ̀ ìṣòro tí Nàìjíríà ní? Ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ní kò ju pé gbogbo nǹkan ló máa fi ń ṣe é. Gbogbo nǹkan ló máa fi ń cash cruise. Níbi tó ti lè dé, agbésùnmọ̀mí sì wọ́n ti fi ń cash cruise. Adẹ̀ kéékèèké, adẹ̀ pariwo. A mọ̀ páwọn agbésùnmọ̀mí wọ́n ti wọlé sí wa lára. Síbẹ̀ ọ̀rọ̀ tó yẹ ká síríọ̀sì, ká tètè mọ nǹkan tó kàn, tá máa lé níṣe la tún fi ọ̀rọ̀ náà a tún fi ń ṣeré ni. A tún fi ń cash cruise. Ẹ̀yin náà ẹ wo bágbésùnmọ̀mí ṣe ń wọlé pẹ̀lú bọ́n nínú ìlú. Ìgbà wo náà ní fi máa wọlé tọ̀yàn? Ṣé ẹ dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ náà ìwà ìbàjẹ́, ìwà ẹ̀gbin, nǹkan òṣì ni wọ́n máa ń ṣe fún àwọn obìnrin wa. Bọ́ọ̀ bá fipá bá wọn lò, wọ́n á ṣe wọ́n léṣe. Àwọn ọkùnrin kan wọ́n á pa wọ́n. Ṣé nísìnyí tó ti wá wà àdúgbò tí ìjọba wo ò sì rí ìkọ̀kọ̀ ṣe sí i? Báwo lẹ̀mí ará ìlú ṣe dé? Kọ̀nà káwọn ará ìlú náà kí wọ́n síríọ̀sì. Ẹ mọ̀ ìṣòro Nàìjíríà, gbogbo nǹkan ni irọ́. Bọ́ọ̀ bá sọ irọ́ ni wọ́n kàn wọ́n fẹ́ jẹun ni, kó lè dùn mí. Nígbà tó jẹ́ pé kálọ́ ti wọlé tọ̀ ẹlòmíì nù tó ti jáde tó ti wá fọhùn pé ẹ gbà mí o, agbésùnmọ̀mí ti wọlé tọ̀ mí o. Ẹ máa rí i pé wọn ò ní ka ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kún irọ́. Bọ́ọ̀ bá kà kún cruise, wọ́n á tún kà kún rọ́. Èmi àní kí ni kò lè ṣẹlẹ̀? Kò dọ́dún ẹni ò ṣẹlẹ̀. Ẹ wo ara ìlélẹ̀. Ẹ wo bágbésùnmọ̀mí ṣe ń yan. Kódà kò fi bò. Ó tún gbébọn rìn láti fi lè jẹ́ kí ẹ mọ̀ pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fáwọn, láti fi jẹ́ kí ẹ mọ̀ pé kò sí tún tẹ́ ẹ lè fi àwọn pa. Àwọn ṣetán láti da gbogbo ẹ̀rú kágbésùnmọ̀mí dẹ̀ máa yan ní ìlú tó lọ́ba tó níjòyè. Ẹ̀yin náà fojú yín wò, ẹ fi ojú yín wò wọ́n. Ẹ wo bí agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń rìn, bí wọ́n ṣe ń yan ní ìlú. Bẹ́ẹ̀ ẹ wò, ṣé kò wá di pé irú orílẹ̀-èdè wo la wà yìí? Irú orílẹ̀-èdè wo la wà yìí ná? Àfikọ́lọ́ ọba kó gbà wá ni o. Mo ń sàwọn ọ̀pọ̀lọpọ̀ míì ń tó wá dùn mí pé wọn ò ní kàkún. Ìmí ànírọ́ ni, ìmí àtún wá debunk news yẹn pé kò ń ṣòótọ́, and yet agbésùnmọ̀mí fi ojoojúmọ́ ṣiṣẹ́ láabi. Olórí àdúrà mi ni pé àtẹ̀mí àtẹ̀yìn olólùfẹ́ mi, Ọlọ́run Olódùmarè yóò máa ṣọ́ wa ní ààbò rẹ̀, yóò máa wà pẹ̀lú wa ni. Bẹ́ẹ̀ ni, abẹ́ òjìji Olódùmarè òun la máa sá sí o. Kọ́lọ́run kó gbà wá ni o, nítorí wàhálà àwọn Fúlàní dáràndáràn yìí ti wá pọ̀.
kódà wọn ò tiẹ̀ wá mú ní kékeré mọ́ wọn ò tiẹ̀ mú ní kékeré rá wọ́n dìídì wọnú ìlú wa ni. Ṣùgbọ́n o ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ dúró ẹ jẹ́ kó dọ́dọ̀ yín, ẹ̀yin tẹ́ ẹ sọ pé irọ́ ni ẹ dúró ẹ jẹ́ kó dọ́dọ̀ yín. Ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kò ń ṣeré rárá ṣe bóun rè ẹ wo b'Agbesunmomi ṣe ń rìn nínú ìlú. Ẹ wo ẹ jẹ́ n ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi ẹ jẹ́ n gbọ́n tí Kingsley sọ. Òun ní orílẹ̀-èdè Nàìjíríà ti wá di àwàdà níbi tó yẹ pé reality is happening and yes some are thinking they are saying rubbish. Ẹ tún wá mọ nǹkan tó tún wá funny bẹ́ẹ̀ lẹ́lòmíì á sọ̀rọ̀ á ní I and my family we are covered with the blood of Jesus. Ẹ jọ àwọn èèyàn tó kù ńkọ́? Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó kù ńkọ́? Ṣèbí Ọlọ́run dá wa ó dá wa pé ká gbèjà ara wa defend yourself. Àwọn una go dey shout God ṣé God go come down come fight for una? Ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ wá jà fún yín ni? Ẹ̀yin lẹ máa jà fúnra yín o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ máa jà fúnra yín. Anything we are covered with the blood of Jesus. No weapon fashioned against me shall prosper. Ẹ jọ̀ọ́ ṣọ́lọ́run ló fẹ́ sọ̀kalẹ̀ wá gbà ẹ́ lẹ̀. Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ wá gbà ẹ́ lẹ̀. Ìwọ gangan ló máa dìde láti jà fúnra ẹ̀. Torí ẹ̀ la ṣe pariwo pé ẹ gbà wá o ẹ bá wa pín orílẹ̀-èdè. Torí gẹ́gẹ́ bí mo ṣe ń wò yìí lọ yìí pẹ̀lú bá a ṣe ń wò yìí ẹ má jẹ́ ń tọ̀ yín orílẹ̀-èdè Nàìjíríà àfàìmọ̀ kó má padà di orílẹ̀-èdè Agbesunmomi. Bẹ́ẹ̀ ni but ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Matthew ó nílé yìí kò jọjú kódà kò ṣe tuntun. Wọ́n ní ohun tí Nàìjíríà pè síra rẹ̀ lórí ni o nítorí those who fought the civil war those who witnessed it but didn't fight and they are following the current activities of the Fulanis in Nigeria yet keep quiet. Gbogbo èyí tẹ́ ẹ rí gbogbo èyí tẹ́ ẹ lè sọ̀rọ̀ gbogbo èyí tẹ́ ẹ lè dìde kẹ́ gbèjà ara yín ẹ wá dákẹ́ ẹ wò kò sí wàhálà o. Ó dàbí pé another world war ti dé tán báyìí. Ẹ jẹ́ ká tún wo bó ṣe máa lọ. Anything blood of Jesus cover me. Bóyá blood of Jesus ló máa gbà ẹ́ lẹ̀. N tó dùn mí jù ni pé àwọn ẹ̀mí aláìṣẹ̀ tí wọ́n pa àfi k'Ọlọ́run ọba kó gbà wá ni o. K'Ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ìkà wọ̀nyí lọ́wọ́ àwọn Agbesunmomi burúkú yìí. Ẹ wo ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí ká tó máa fi èyí ṣe ìdágbére o. Bẹ́ẹ̀ lọ́gbẹ́ni ọkùnrin yìí sọ pé òpin ayé ti dé. Ọlọ́run dákun tètè dé o nítorí wípé Agbesunmomi ti fẹ́ gba ilẹ̀ wa. Bẹ́ẹ̀ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí ó ní they can only try it in northern states and north rivers. Ibo l'Agbesunmomi ò dé mọ́ báyìí. Ẹ bá mi like ẹ̀yin ìyá mi bàbá mi ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀jọ̀ ẹ jẹ́ yàwó yẹn pé Yorùbá nation is the only solution la fi ń kí yín pé ó dàbọ̀.